Ezra chapter number 4 verse number 4. Bẹ́ẹ̀ni gbogbo wa jọ fẹ́ kà. Amen. Gbàtí mo ń gbàdúrà lórí iṣẹ́ ọ̀ṣẹ́ yìí, ọ̀run sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nínú àjò ṣùgbọ́n wọ́n wà nínú ilé. Ó ní pé ìjẹun mọ̀ pé tí bá lè yẹ kó gbàdúrà dáadáa lálẹ́ wọ́n á yí ìgbìmọ̀ wọn padà. Torí pé wá sọ́wọ́ ẹ̀ mo wá lọ nínú ìwé Lúùkù níbi tó ti yí ìgbìmọ̀ wọn padà. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ ṣe níbẹ̀ gẹ́rẹ́ ni bàbá yẹn ṣe. Ìyẹn ti wá sẹ́tù ẹ̀ yẹn ni pé ẹ̀mí Ọlọ́run wà níbí. Ṣé o tí mo sọ yé? Mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà Ọlọ́run kò tí ì tán. Ó tún kù nǹkan báyìí, ó kù nǹkan báyìí, ó kù nǹkan báyìí, ó kù nǹkan báyìí. Ìyẹn la fẹ́ mójú tó ń sìn. Adẹ̀dà fẹ́ yìí. Ṣé ti wá ń bẹ̀? Ezra chapter number 4 verse number 4. Gbogbo wa láyọ̀ ká bẹ̀ pọ̀. Ṣé ti wá ń bẹ̀? Tẹ̀bá rẹ̀ ni tó ṣe ṣí bẹ́ẹ̀ ni ẹ bá ṣí. Oh my God. Ẹnìkan ṣoṣo tó ní àmì táwọn fẹ́ gbọ́ yìí. Èèyàn kan péré ló fẹ́ pariwo àmì tó ń fẹ́ gbọ́ yìí. Mo lágbára ọ̀rọ̀ yìí kó tu yín sílẹ̀ lálẹ́ yìí. Bẹ́ẹ̀ lórí. Ọlọ́run sọ pé èèyàn 13 ló wà wéyìí. Pé ká tó rí 2nd week November. Pé nǹkan tó ti ń gbàdúrà sí lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n wá dúpẹ́ lórí ẹ̀. Tí ìjẹun parí mo ṣe sọ̀rọ̀ lọ. Àwọn 13 yẹn ló fẹ́ pariwo àmì yìí. Bí ọ̀run ṣe wí pé kí ó tó di 2nd week November. Pé àwọn 13 yẹn wọ́n á wá sí àpàlà àtúrà àwọn awádùú bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ni àkọ́kọ́. Èmi ò máa jẹ́ tí wọ́n lọ́jọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n ẹni tó mọ̀ mí sọ jáde mo gbọ́ tó lágbára gan-an. Ó ní wọ́n wà ń bí báyìí ọ̀nà tí ń gbàdúrà sí pẹ́. Ó ní ṣùgbọ́n kí n wò ó kí n kíyèsí kó tó di ọ̀sẹ̀ kejì nínú oṣù kọkànlá. Mo ní onímọ̀mí tó pariwo ó lẹ́yìn rẹ̀ kọ̀ọ̀kan wá dúpẹ́. Àṣẹ́gorí ẹ̀ kò yí padà bẹ́ẹ̀ lórí Jésù Olúwa wa. Ẹ jókòó dáadáa. Nígbà náà ni àwọn ènìyàn ilẹ̀ náà mú ọwọ́ àwọn ènìyàn Júdà rọ. Wọ́n sì yọ wọ́n lẹ́nu nínú kíkọ́ ilé náà. Á padà sókè díẹ̀ láti fàṣùwà nù. Mo mọ̀ pé ẹ̀ lè sùn. Mi ní láti sọ ẹ̀kan fọwọ́ kan yìí kò pọ́sibù kẹsùn. Hallelujah. Láti fàṣùwà nígbà tí àwọn ọ̀tá Júdà gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ Júdà tàbí tẹ́ ń rí Júdà ó túmọ̀ sí àwọn ènìyàn Ọlọ́run. Kò sọ̀rọ̀ aláìgbàgbọ́ bí yìí. Kò sọ̀rọ̀ ẹni tí ò mọ Jésù. Ó ń sọ̀rọ̀ àwọn ènìyàn Ọlọ́run. Àwọn ẹni tó ti mọ Ọlọ́run. Àwọn ẹni tó ti fi ìgbà wọn fún Ọlọ́run. Àwọn ẹni tó ti fi àkókò wọn fún Ọlọ́run. Àwọn ẹni tó ti fi ayé wọn fún Ọlọ́run. Àwọn ló ń sọ̀rọ̀ wọn bí. Àwọn ènìyàn Júdà. Ṣé kí ni ti pọ̀ ju ẹ̀gbọ́n mi? Amen. Nígbà tí àwọn ọ̀tá Júdà àti Bẹ́ńjánì gbọ́ pé àwọn ọmọ ìgbèkùn kọ́ tẹ́ḿpìlì fún Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Bí tí nǹkan lè díẹ̀ lára yìí. Nígbà tí àwọn ọ̀tá àwọn ọmọ Ọlọ́run wọ́n gbọ́ pé àwọn tó bí wọn ò ṣe rere tán ikú wọn fẹ́ lọ sí Amẹ́ríkà. Wọ́n gbọ́ pé àwọn ọmọ aṣẹ́gìtà àwọn tí ìyá wọn talẹ̀ kan tó lè jáde lẹ́. Àwọn tó ṣe pé àti ṣe rere nira fún wọn nílé wọn. Nígbà tí wọ́n gbọ́ pé wọ́n fẹ́ kọ́lé. Nígbà tí wọ́n rí pé àwọn ẹni tí
òṣì. Wọ́n wá gbọ́ pé ọmọ ìkọ́nù wọn ló fẹ́ tẹ̀síwájú yìí o. Àwọn ọ̀tá wọn máa súnmọ́ wọn. Ní jó jẹ́ ọ̀tá yín. Irú àmì wò lélẹ̀. Mo náà yìí ò ní jó jẹ́ ọ̀tá yín. Nígbà tí wọ́n gbọ́ pé àwọn ọmọ ìgbèkùn, àwọn ẹni táyé òrògbó ló di nǹkankan, àwọn ẹni táyé òrògbó lè jẹ́ nǹkankan, àwọn ẹni táyé òrògbó lè di rere, àwọn ẹni táyé ti rò pé kò sọ́nà tó fẹ́ gbégbà, wọ́n wá lóun náà ló máa ń lọ ní òyìnbó yìí o. Wọ́n ní bọ́lá ti rí, wọ́n ní ṣé wọ́n fún ni àbí wọ́n ya. Òun táyé rò pé òní lè ṣe. Ògo tí ò ṣẹlẹ̀ nílé bàbá yín, ògo tí wọn ò rí rí ẹ̀ nílé ìyá yín. Lóòótọ́ wọ́n ti ra mọ́tò ṣùgbọ́n wọn ti ìrárú ìkan báyìí. Kò lè tí ì sẹ́ni tó fúláì ẹlikọ́pítà tó ní tiẹ̀ ní okó láàdì lágbólé wọn. Mo lórí ire tí ò ṣẹlẹ̀ nílé mo náà bẹ̀rẹ̀ lórí yín. Ìran Ísírẹ́lì kì í jọba darandaran ló ń ṣe, àgbẹ̀ lásánlàsán ni wọ́n. Ṣùgbọ́n lórí Jósẹ́fù lórí ire yẹn ti bẹ̀rẹ̀. Mo ní nǹkan tó dáa bẹ̀rẹ̀ lórí yín. Mọ́mì yẹn náà wọ́n bó máa ṣe débẹ̀. Ẹ nílò láti mọ bẹ́ẹ̀ ṣe débẹ̀. Ǹjẹ́ àmọ̀ pé ìran dúdú ò di president Amẹ́ríkà yìí? Òun ló ṣe ń pè bẹ̀ ní White House. Ìran dúdú yìí wọ̀ rẹ̀. Ìyá bàbá plane tó fi ń fò yẹn kí wọ́n polówó ẹ̀ kí ni kan wà ní. Ṣé dáre? Ìjẹ́ mo bá wọn black reporters wọnú ẹ̀ rí. Obama wa pe gbogbo wọn àfi tó o bá jẹ́ reporter lọ gbogbo black reporter ló fẹ́ bá wọn ṣe ní ti inú ìbẹ̀ làwọn á dẹ̀ ti ṣe. Wọ́n bá bẹ̀rẹ̀ sí fly yẹn. Nígbà tí ẹ lọ ní kankan ẹ ṣe àsọpọ̀ ìwọ mi mo ní ire tí ò ṣẹlẹ̀ nínú ìrànlẹ́. Ìjẹ́ ìmọ̀pẹ́ torí pé wò pé dúdú ò lè débẹ̀ náà ṣe bá yà sí kankan náà tí ẹ̀ dáadé mọ́nà ẹjọ́ máa kàwé mọ́nà ìbò ní ó ti débẹ̀. Ìgbà tá a tó yí àwọn kíríntì ọ̀nà ti jù, ìgbà tá a kẹ́ bẹ̀rẹ̀ sí sáré sí kò bá mọ́. Mo ní ire tí ò ṣẹlẹ̀ nínú ìrànlẹ́ mo ní abẹ́rẹ́ láyé tí. Ẹjọ́ wà àti ìdébẹ̀. Nígbà táwọn ọmọ ìgbèkùn gbọ́ pé nígbà tí àwọn ọ̀tá Júdà tí wọ́n gbọ́ pé àwọn ọmọ ìgbèkùn fẹ́ kọ́lé. Verse number 2. Nígbà náà wọ́n tọ̀ Serubábélì wá àti àwọn olórí àwọn bàbá. Wọ́n sì wí fún wọn pé ẹ jẹ́ kí àwọn kí ó bá yín kọ́lé. Nítorí tí àwa ń ṣe àfẹ́rí Ọlọ́run yín gẹ́gẹ́ bí ẹ̀yin. Àwa sì ń rú ẹbọ sí ọ̀dọ̀ rẹ̀ láti. Ǹjẹ́ àwọn pé nígbà míì tọ́ta bá rí pé ènìyàn fẹ́ gbọ́ àwa sùn àwa mọ̀ lọ́rẹ́ wa. Èwọ̀n náà àwa bẹ̀rẹ̀ sí tò fún ààrẹ yìí ọmọ ọ̀rẹ́ Ọlọ́run ti bá mi ṣe ọ̀rẹ́ mi kan ní ìyá 2002 pastor the Apostolic Church òun tí ẹ fi sọjà wa lọ. Praise the Lord. Mo náà dà fún yín. Ẹ fọwọ́ kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín bá dà fún mi. Mọ́tò méjì lónìí ló bá mú ìnífísà lọ́tún ní ìyá 2002. Bó ṣe mú ìnífísà lọ́tún gbogbo wa bá bẹ̀rẹ̀ sí congratulate ẹ̀. Olùkàdùn ti lọ́bì tó bá dọ̀ má gbàgbé mi o. Bó tiẹ̀ ṣe inú ẹ̀ náà ti ń dọ̀ ti sọ fún gbogbo ènìyàn bí tó ti sọ fún gbogbo ènìyàn náà ló ti sọ fún ọ̀tá ẹ̀. Mọ́mí yẹn ní ilé ẹ máa dúró èèyàn bẹ́ẹ̀ yẹn ń pè lórí àgbo. Mọ́mí yẹn ṣàánú wa ọ̀rọ̀ wa nílò àdúrà báyìí yẹn pé kò sí lílé tààrí. Mọ́mí yẹn á dẹ̀ kiri mọ́lẹ̀ àgbàdua òun náà dẹ̀ ló wá di ọ̀rọ̀ yẹn. Mo ní ẹni tó mọ̀ ní tó lè ṣàánú ẹni tó ń ṣe ní tó lè ṣáájú yín ẹni tó wá di ọ̀rọ̀ yín tó lè torí ti yín sákì mo ní ìyá ọ̀rọ̀ òní ṣàánú ẹ̀. Ẹjọ́ tó àti ìdẹ́bẹ̀ dàbí ọ̀rẹ́ mi àti ìyàwó ẹ̀ tiẹ̀ ti lóyún bí oṣù 6 wọ́n máa ń lọ fún interview
òyìnbó ṣe ń bá wọn sọ̀rọ̀ ló ń wojú wọn, ló ń bá wọn sọ̀rọ̀ ló ń wojú wọn. Gbogbo nǹkan tó sọ lóyìnbó gbogbo tó òyìnbó fẹ́ lọ sọ. Òyìnbó ní irọ́ lẹ́pa ọkọ àtìyàwó kọ́ ní ẹ̀gbọ́n àtàbúrò nìyí. Òyìnbó ní òdẹ̀ ní fún yín. Òyìnbó bá lùkọ́ ń dínà ẹ̀wọ̀n. Kò sẹ́sẹ̀ kan ṣe ju pé wọ́n jọra wọn. Òyìnbó ní ẹ jọra. Fi parọ́ nípa àwọn ọ̀nà tó ṣùgbọ́n Nàìjíríà bá. Ló bá bínú, ó dẹ̀ ti ta mọ́tò kan tó fi ṣe process. Ló bá bínú, ló bá lọ ta mọ́tò kejì, ló bá sùn wọn. Pé ìrùnà ọ̀sẹ̀ tí mo ní lóòótọ́ jẹ́ mọ̀ pé ìyàwó ẹ̀ ni. Ó láti gbà tí mo débí mi kí n kí abéyàn ṣe wọ bí. Ìbá aṣorí olórí, ìbá aṣẹṣẹ lẹ́sẹ̀, ìbá aṣèwé oníwèé. Torí pé àyànmọ́ yín ti sọ pé ẹ̀wà bí. Ẹgbọ́n ìjẹ́ ọ̀pá àyànmọ́ yín tó sọ pé ẹ̀wà bí ó ti fi hàn pé ilẹ̀ gbogbo lè yín wáyé. Mọ́mí yẹn kò sí bí. Dàbí ẹni táyànmọ́ ẹ̀ bá ní kó wá bí ó gbogbo wáyé ni. Ògo tẹ́yìn gbé wáyé ajá ni. Sà ìjẹ́ ọ̀pá pé ìran Jósẹ́fù ò jáde nínú Kénáánì rẹ̀. Òun tá kọ́kọ́ jáde òwò ló bá kú mẹ́. Wọ́n bọ́ aṣọ lọ́wọ́ ẹ̀, wọ́n bọ́ ṣòkòtò ẹ̀, wọ́n bá tún fà á lọ, wọ́n kọ́kọ́ tà láìsàn, wọ́n ní sábà mú lọ ẹ̀ sábà yẹ kọ́ wa. Ẹ̀mí ẹ̀ nọ́mbà lọ́wọ́ ẹ̀ tá a ti ṣe kéwì. Àbí èyí owó tó ń bà lórí Jésù. Mo ní kò tí yín ajá lè. Lọ́wọ́ mi bá ta mọ́tò kejì ló bá sùn wọn. Gbogbo wa ló la sọ́pọ̀tì ẹ̀ irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn. Àwọn tí o tiẹ̀ ṣe tó yọ ọ̀ṣọ́kọ àtìyàwó kan wọ́n múra wọn lọ kó tó wá kẹ́ ìtẹ́jọ́kọ àtìyàwó tó tọ́. Ló bá ṣẹjọ́ ló bá wí ni. Ló bá padà lọ bẹ̀ ọdún kan rẹ̀ ti pé ló bá tọ́ wọ́n ti wí ni o ìyàwó mi o wọ́n náà wọ́n ti gba àwọn sọ́ọ̀rì má bínú wọ́n ní ẹ̀ físà kan wọ́n ní físà ọdún tó kọjá ó ti tọ́ wọn. Físà tọdún tó kọjá ló ti gbà lórí ẹ̀ ìyẹn ti tọ̀ wọ́n ní iye nọ́mbà físà tó gbọ́dọ̀ fún yàn lọ́dún adé ti fún wọn tán lọ́dún yẹn àmọ́ pé asọ́ gan ìyàwó àtọkọ ni mo ní ọ̀nà tẹ́ gbà débi kọ́ ló má bà ṣùgbọ́n wá bí wá ṣoríire ẹ fọwọ́ kan dáàbò tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí dáadáa ẹni máa dẹ̀ ṣoríire mi dáàbò mo ka bíbélì débi kan sọ mo ka bíbélì débi kan ó ní iye ìṣọ̀rí ènìyàn tó bá la òkùnkùn kájọdá ó ní wọ́n á jẹ ilé náà iye ìṣọ̀rí ènìyàn tó bá la òkùnkùn kájọdá ìjẹ́ ọmọ tó dájú bẹ́ẹ̀ kò sọ bó má ṣe là bó ṣe sẹ́wọ́ bó ṣe kéde o bó ṣe pléènì o kò sọ bó ṣe là ṣùgbọ́n iye èèyàn tó bá ti la òkùnkùn kájọdá láṣìkí nìyẹn nígbà tẹ kúrò láfíríkà tẹ fẹ́ kọjá sí Yúróòpù lẹ bá kọjá lórí òkun pupa lẹ bá bọ̀ bí ìyẹn ni péré bí ti yé ni ẹ wà bí láṣẹ orúlẹ̀ kejì mo ní yóò wà bí wá ṣe orúlẹ̀ kejì èmi ò wà yé wá ṣẹrú mi ò wà yé wá sìn wọ́n mi ò wà yé wá ṣeré mi ò wà yé wá wòran ọ̀rọ̀ mi á yanjú o máa bọ́ lọ́wọ́ ogun ṣé wọ́n mi lè mọ̀ báyìí táìmù yẹn ò lè tó wa lọ́wọ́dá mi sì wá náà yìí yá wa ẹ̀ wọ́n ní kádàrá ẹ̀ wò wá bí kádàrá àti yín dẹ̀ ti wá bí báyìí ẹ pariwo mẹ́rin tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé aṣoríire mi báyìí. Dádì ẹyẹ ìṣọ̀rí ìgbà tí ọ̀tá bá rí bẹ́ẹ̀ ènìyàn fẹ́ bọ́ àwa súnmọ́ tọ́ta bá ti rí bẹ́ẹ̀ ènìyàn fẹ́ bọ́ àwa súnmọ́ àwa bẹ̀rẹ̀ sí ń bá sọ̀rọ̀ àwa bẹ̀rẹ̀ sí rẹ́rìn sí ṣé owó èèyàn tó bá rẹ́rìn sí ilẹ̀ rẹ̀ kó láì kéye ẹrù bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi máa ń lọ iṣẹ́ lọ́jọ́ kan níbo tí wọ́n ó yẹ débi iṣẹ́ pé kó gba aṣẹ́ lọ́wọ́ ọmọ Ìgbò àwọn Ìgbò máa ń bá bàbá Abẹ́òkúta sọ̀rọ̀ èdè wọn ò yíra wọn èdè bàbá Abẹ́òkúta ti lágbára ju ti ẹ lọ́jọ́ ẹ̀gbọ́n mi bá wọlé sátìkù ló bá lọ́rọ̀ ṣe kó gbà bàbá sọ̀rọ̀ yẹn bàbá ní sọ fún pé $200 ní o pé torí kátó lórí ejò á pẹ́ díẹ̀ o